jáde ìkọ́ tí mi ṣe fún ẹrí wọ́n rè bó. ṣẹ́yìn náà ṣáà ń gbọ́ Gbogbo àgbáyé ló gbọ́. phone conversation pẹ̀lú Ìmísí àti ìyá ẹ̀ nìyẹn. Ṣé ó yẹ kí mi wá ṣàdúrà mi tí wọ́n ti gba mọ́tò tèmi ti gba tó ti gba ẹ̀wìn nǹkan pé ṣé ó yẹ kí mi débẹ̀. Bó ṣe bí torí làwọn àtijọ́ láti sọ fún pé kẹ́ máa yọjú rárá sí nǹkan tó ṣe fún wọn kó má rojú yín níta. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe ní pé kí n má yọjú. Ṣé plan work yìí jọ ni tẹ́lẹ̀? Plan work bí Yóò gbọ́rọ̀. ṣe plan nǹkan kan mi ò ní fún any plan. Gbogbo whatever things bá sọ love is my truth. So mi ò ṣe kò sí any plan kankan wá sí any plan. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ni tó fi sọ ìgbà wo lọ́rẹ̀ pẹ̀. Ṣé iye sí nǹkan ni mo fẹ́ máa sọ gbogbo yẹn? Ìgbà wo lọ́rẹ̀ pẹ̀ ò sọ ṣé lọ́dọ̀ mọ́ mi ló wà bọ́dọ̀ mi. Ṣé ìyẹn ni mo kí n dá Kálọ̀ ìtayẹ̀ má bínú mo fẹ́ bèrè. Gẹ́gẹ́ bí òbí mo fẹ́ bèrè ni. Ṣé kí ló ń sọ? àwọn èèyàn wà ní tẹ̀wá yẹn. Èmi ti wọlé ti kúrò bí àwọn sọ̀rọ̀ tí wọ́n báwo lè ní sà wọ́n wà lọ́nà jíjìn sí mi ṣé àwọn tó ń ṣe bí òkìlò kan tèmi pẹ̀lú títí ibi tí mo wà. wọ́n ní ẹ̀wù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ fi yá mi ṣe àkóso gbogbo òkè pé ọrùn kankan lára ẹjọ́ torí ọlọ́run ẹ̀ Kò sí kankan lára mi. Ṣé gbọ́rọ̀? Wọ́n ṣe mi ṣe àdúrà Abíámọ kú ọ̀rọ̀ ọmọ. tí mi ẹ kúrò ní social media. kí n kúrò ní social media. ẹ bá wọ ìmú wa fún yín lówó tẹ́ kó máa ókè ẹ máa fi bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun kò sí nǹkan tẹ́ nílẹ̀ ní social media mi bẹ̀ yín torí ọlọ́run gbogbo wàhálà yóò ti sún mi ní ìlú gbogbo wàhálà tẹ́ tó ṣe tó ilé ìgbọ́n tó wọ́n yóò ti ṣe tó fún gbogbo wàhálà tí yóò tẹ̀ lọ gòtù nínú ilé big brother kí fún bọ́tà kí yóò tún máa fa wàhálà mi. Ìmísí. ẹ̀jọ́ tó lọ gbogbo ọ̀rọ̀ tó bá wà nínú ẹ̀jọ́ torí ọlọ́run ẹ fi àgbẹ̀ ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ ìjọ ọmọbìnrin náà pé mi ti ṣe ẹ̀dá ẹ̀jẹ̀ ọmọ ìṣàlẹ̀ ẹ̀dá. gbogbo ẹni tẹ́ ń bú ìyá mi sí ṣe ti pa bí amọ̀ ní ìyá mi sí nǹkan tí ìyá mi ṣe ìyá láyé ẹnìkan kan nù yóò lè ṣerú ẹ̀ ìyá mi ò lè ṣerú ẹ̀ kí wọ́n máa fi ìyá mi parọ́ torí mo fẹ́ gbà nǹkan èmi kò lè ṣe bí ìlè ṣerú ẹ̀ nígbà torí mi ò burú níwọ̀n àmú ìyá mi níwọ̀n àwọ̀ ńlẹ̀ torí mo fẹ́ gba ipò kan ipò tí ó tàn àwọn tó gbà lánàá dà àwọn ti jẹ́ tajà àwọn tẹ̀sín dà ipò tí ó tàn òórè ni normal rain bó ìjáde kò ní Big Brother Naija yẹn kọ́bíyà ètò ẹ̀wà lé jáde lóòótọ́ ó ti fi gbapò ní Big Brother bó ìjáde yẹn gbogbo promise to promise ẹnu fóun kọ yẹn pé màmí ẹ má wọrí ẹ kó social media máa fún yín lówó tó tówó fine àmì àwọn tó ń ṣe kọ́ńtẹ́ǹtì oríṣiríṣi tẹ́lẹ̀ ní mọ̀ pé kọ́ńtẹ́ǹtì ni àjẹsí jẹ́ nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà a máa ń play pt card ni before you know it now kò sí kò tó ti ṣe ní ìsìn tí ò ní dá lójú ọmọ aráyé torí pé o ti win and everybody want to talk Ìmísí is a good girl ọmọ ìyá ìdí jáde ní ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì ìyá ìdí jáde nǹkan tó fẹ́ sọ nìyẹn gbogbo àwọn abíagbá àwọn tí wọ́n rí tí wọ́n tọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń tọ́ka sí ìyá Ìmísí kò dáa bàbá ẹkùṣẹ́ ní tí ìyá Ìmísí ṣe sẹ́yìn lè ṣe nítorí ọmọ ẹ ó wá pè mí pé ọ̀rọ̀ tó sọ yìí ó mọ̀ lágbára ó ní màmí ẹ má wọrí ẹ má gbójú síta lórí Ìmísí ní kẹ má gbójú síta wọ́n ti plan ẹ̀ wọ́n kú kẹ̀ bí yàrá ìbá tiẹ̀ gbowó lọ tó tí yàrá ìbá tó bá kí yàrá kó tiẹ̀ jẹ́ aláìpé ara wo fídíò kan àbúrò wa yìí ìdúró àbúrò tèmi ni tó ń kọrin Islam yìí ọbọ ìsẹlẹbírẹtì ìyá ẹ orí mi sì ń bú ó sọ pé ìyá rẹ máa jẹun ọmọ ó tún gbé ẹwà sí láìfún ìjọ náà I was there kárí mo ní gift ní gift wọn lórí ọmọ nìyẹn wàá mú ìyá tiẹ̀ tí ò rọ lápá tí ò rọ lẹ́sẹ̀ tí ò sí nǹkan tó ṣe torí kò lówó lọ́wọ́ wá fi ṣe content láti fi gba ipò kan tó dẹ̀ promise pé mami ẹ má wọrí tí n bá ti dé máa fún lówó tó tówó ó wá dé ó ń ṣe fún gbà ó ń ṣe fáwo ó ń ṣe fún kòkó ó ń ṣe fún bàbá sásùn oníkan lé ìyá rẹ̀ jáde kúrò níbẹ̀ nítorí pé o mọ̀ pé àṣírí yẹn lè tún bẹ̀ yẹn ẹ̀rù ń bà ẹni ó parọ́ kan wá ń fi gbẹgbẹ̀rún rọ́ọ̀bù mọ́lẹ̀ ìyá rẹ̀ ní pé ìkúnlẹ̀ mẹ́sàn-án ló ń kúnlẹ̀ ìwọ sọ pé ọmọ mi ìkúnlẹ̀ mẹ́wàá ni accepted kò sí nǹkan tó wà níbẹ̀ ìyá rẹ̀ ò tí ì bímọ tó yá mi kí wá ní kókó kí ló ṣẹlẹ̀ kí ni kókó kí ló ṣẹlẹ̀ alihamdulilayi kíkú má pa kankan nu wa ká dàgbà ká dògbò ìyá mi ìyá dẹ́ta ṣòro bẹ́ẹ̀ èmi tó ń wò yìí ẹ̀gbọ́n mi tó tọ́ mi dáadáa àǹtí mi ìfi bàyín jẹ́ o ẹ̀gbọ́n mi tó tọ́ mi dáadáa tó tọ́ mi nígbà tí mo wà ní SS3 ló lé mi kúrò nílé ẹ̀ èní yìí èmi máa àdọ́ ẹ̀bí òsà ṣó mọ̀ dí nǹkan kan ló ṣẹlẹ̀ ńgbà náà
bí nǹkan ò bá sí tí nǹkan kò bá sì ṣẹlẹ̀ ńgbà náà tí wọ́n bá lé mi jáde nígbà náà èmi yóò ní wá kò ní wáyé dc yìí èmi ò tiẹ̀ rántí mọ́ torí mi rí bí ẹ̀ṣẹ̀ ọmọ kéèyàn tó léèyàn jáde kó tó má sọ bí tí yéèyàn ń gbé mo ní ó ní pé màmá mi ti dé kò yìí ibo ni màmá mi ń gbé wọn láwọn ò mọ̀ ẹ̀gbọ́n mi kan náà tún wá kí wá ń jọ náà lọ́hùn gbogbo àwọn tí mo dárúkọ ọmọ ìyá mi mọ̀ bàbá mi ni wọ́n o mo wá ń sọ fún àǹtí mi yẹn ìyá ìbídùn ẹgbẹ́ bo ni mọ́ mi ń gbé nìsín àwọn náà ò lè sọ torí pé àǹtí mi ò sọ fún mi ọ̀n fẹ́ sọ fún mi ń jọ náà lọ ṣeré mi ẹ̀ lélẹ̀ tí bá tó wá sọ sítórì tó tún wá sọ mọ́ kìíní yẹn lẹ́yìn ìgbà yẹn àǹtí mi yẹn náà dé ní wọ́n máa rí fídíò mi wọn ò ṣọ̀tá mi òòṣà mi ni wọ́n torí pé kí ni ọ̀rọ̀ àná ti bá àná lọ tèmi ìbáyìí láàmú ìyẹ̀wò ó ti fọ̀rọ̀ àná yẹn ó ti fi gba star yá rẹ̀ sí kódà inú nǹkan tó wà nílẹ̀ yìí kò ṣú àpò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yá rẹ̀ ń bi ẹ́ léèrè ìgbà wo ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí gbàtọ̀ wà lọ́dọ̀ tèmi ni agbàtọ̀ wà lọ́dọ̀ màá mi wọ́n sọ pé kọ́lé fún ìyá rẹ̀ òyà tó bí ẹ sílé àbándò ẹ̀ oore kọ́ ló ṣe fún ní 150,000 pẹ̀lẹ́ olówó ayé ẹ wo bàbá dájọ́ ìbá dáadáa elédùn àdá àmọ́ nǹkan tẹ́ rí tẹ́ bá tuntun dájọ́ bẹ́ẹ̀ ṣe ń dájọ́ yẹn ọlọ́run ó bì í torí ẹ bí ti yín gbogbo àwọn ará àwọn kan yẹn àkíní kan má jà gbọ́ sọ́mọ́tì kan kíní kan lọ́jọ́ kan kíní kan ajégúnlẹ̀ lọ́jọ́ kan gbẹ̀dọ̀ àkọ́mọ́ yín ṣerú ẹ̀ fún yín ni ìyá mi sí máa strong mà ní kára bí ọmọ mi ní láti gbé nǹkan jẹ ṣé mi sí fẹ́ pa ìyá ẹ̀ ni ìyá mi sí náà gbọdọ̀ kú bí mi sí ò ṣe gbọdọ̀ kú ìyá mi sí náà ò ṣe gbọdọ̀ kú wá rí lára ti balẹ̀ báyìí gbogbo secret ẹ̀bí kú tó pa bàbá rẹ̀ wọ ìpútà láti gbé báyìí very soon ó ń dùn lọ́wọ́ ni á jẹ́ ìdùn dálẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run kò ní korò fún ẹ kò ní korò fẹ́mi náà àmọ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọmọ tí ó báyé mi jẹ́ tí ó fi mi ṣe content burúkú tí ó borúkọ mi jẹ́ Elédùà má gbé kò mí o irú ọmọ bẹ́ẹ̀ má gbé kò mí láyé yìí bí má lóyún ẹ̀kú wálẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ̀yin abiyamọ agbára lọ́wọ́ ọlọ́run ọmọ tí ó báyé yín jẹ́ tí ó bojú yín jẹ́ tí ó ba gbogbo nǹkan tí láyé yín jẹ́ ọlọ́run ní gbé kò yín eléyìí ò ṣe spiritual battle ọmọ ìmọ̀ ọmọ ṣe ni